wèrè ni ipò sọ̀yàn di wèrè nu àbí gbogbo ọ̀tá tó ń gbá bọ́ọ̀lù lóva grammar school aláwọ̀ àwọn náà kẹ́ gbogbo ẹ̀ àwọn sọ̀rọ̀ ẹ lọ ipò wo lọ dé tọ̀ fi lẹ́gbẹ́ mọ́ ọ̀rẹ́ tiẹ̀ wá dé ọ̀rẹ́ àwọn náà onítàlọ́bà lọ́wọ́ báyẹn àbúrò ẹ̀ bàjẹ́ ni chairman ló ń bà lọ́wọ́ jáde chairman ọ sọ̀kalẹ̀ ní iyì ipò gbọ́dọ̀ dá ọ láàmú débi kọ́ lọ́ọ̀ lẹ́gbẹ́. علوك في المباني تراه عزا. bí mo sọ yọ ní pọ́ǹtì yẹn ẹ máa rìkọ́dù ẹ bí o ṣe tí ì dáa fún ọ náà wọn bá tọrọ kọ́bọ̀ tó ń rí ipò tí wọ́n fi ọ sí àṣepọ̀ tí ara kókì fáwọn ọ̀rẹ́ rẹ̀ lásán ó ní wọn máa dá ń pè. ẹ wo bí ọlọ́dìpọ̀ abẹ́ẹ̀ rí bí tí ń ṣe sí tí pọ́ǹpì ni ṣé bẹ́ẹ̀ kọ́ bàbá yìí gbà pé gbogbo yín ẹ súnmọ́ mi tó gbé mọ́tò rẹ̀ kalẹ̀ gún mọ́tò rẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹni tí ipò dà láàmú nù. ẹ wá lẹ́yìn kúrò ní gọ́vnọ̀ ó wá kúrò tán ó wá ra owó wá hàn lára ẹ̀ mọ́ nígbà tó wà nípò òun kò rántí pé òun ó sọ̀kalẹ̀ mọ́ kò lè wọ́ rẹ̀ lọlé mọ́ chief of staff mi ni àjọmọ̀ gbá bọ́ọ̀lù kéèké ni àlùra wa ní fídì máa ṣe wọ́n lẹ́kì pa ẹsẹ̀ tí ń dùn nísìn ibi tí mo gbá dé láàárọ̀ ni gbá nígbàkúgbà bó lọ wíjẹ rẹ̀. wa ahsin kama ahsana Allahu ilayka. a sì jọ dàgbà ni tá a ṣera wa ní ẹ̀kì ní fídíò gidi àti nàárùdín àyẹ̀bẹ̀kọ́ ni ìjáyà máa kó ẹ̀fásẹ̀ fún wa. mo wá dá yìí wá sí chief of staff mi síbẹ̀ kọ́ ni títẹ̀ wọ́n sì ló kọ́ tí wọ́n ń jẹ́ ńgbà náà nígbà tá à ń bá gbá bọ́ọ̀lù tẹ́ bá fẹ́ kó gba dáadáa ní fatiko mẹ́mẹ́ òfin ẹsẹ̀ góńgó kíbẹ̀ mọ́sẹ̀ jẹ́ òkọ́lé alájà mẹ́fà gbogbo sọ́mà ló mi títí àwọn ò lè dákọ̀ tèmi mọ́. mo lọ wí. wa ahsin kama. kódà tó wá kàn látọ̀ ní lọ́gẹ̀dẹ̀ torí girama àwọn ọ̀gẹ̀dẹ̀ ní máa tà wọ́n sì kiri ọ̀gẹ̀dẹ̀ yípo olùkọ́ tó wá fìdí. ṣé bí náà látúndọ̀ ń rò lọ yìí chief of staff mi nìyẹn ó kú bọ́ọ̀sì ní pọ́nlétọ̀ ní jìyà síbẹ̀ kọ́ ni àwọn tẹ́ ẹ rí ìwé mọ́ ẹ̀sọ́ ọmọ kéwà náà ẹni 25 years ń bẹ nù wọn ẹni 30 ń bẹ nù wọn tẹ́lẹ̀ ń tẹ̀lé mi káàbọ̀ ẹni 35 wà nínú wọn táàjọ ń bára wa káàkiri àṣìwájọ dàgbà bẹ́ẹ̀ náà èmi ní sèwọ́ tó wá dépò tọ́tọ̀ ṣe sótọ̀ mọ́ tọ́ di wèrè yóò dà fọ́ tọ́pìkì wèrè tí ń tírì ni. ọrí kọlù ẹ̀wọ̀n tẹ́jọ́ dàgbà nígbè yóò mọ̀ wò pé àwọn olùsífẹ́ dà láàmú wọ́n fẹ́ béèrè owó gbogbo ẹ̀ náà kọ́ lówó bóyá fẹ́ sọ ọmọ pé fẹ́ pa ọ́ sílé ni. wọ́n tún náà ti ń wọ ọ́bọ̀ kó fún ọ́ lálọ́ gbé kọlù yìí àgbà tí wọ́n kàn wọ́n lá pẹ̀lú ìbọn. sọtẹ́lì kò wúlò pápá rẹ̀ tí gbogbo ẹ lówó ni. ẹ̀yin náà mí kalẹ̀ ibi tó lówó ti ń ṣe rẹ̀ lẹ́rìí níbi mo tó báyìí mo dépò tó ga n ò lè bá wọn tálíkà sọ̀rẹ́ mọ́ ń tọ́ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ ẹ padà dẹ́gbẹ́ wọn náà ni. kí Tinubu sọ yẹn di wèrè ẹnikẹ́ni ẹ lè béèrè mọ́ bẹ́ẹ̀ bá ní ìmọ̀ àmọ̀jù ìwà di wèrè bàbá gbélé bá sọ no wọn kì í sọ bẹ́ẹ̀ yẹn ní Germany no ní Oxford wọn kì í pè bẹ́ẹ̀ yẹn ní Canada àwọn afọlọ́pàá mú ẹ tó bá sọ báyẹn yóò wá ya wèrè wọn ní sẹ́bọ̀ dálẹ́fẹ́ lọ bá sọ̀rọ̀ wèrè ní o ẹ filẹ̀ àwọn mi wàá bá débi wèrè àfa ẹni ta ni wèrè àfa jẹ́jẹ́ ní nínú kí o ó ti rùkú bó ṣe máa ń rù mọ́ ó ní ọ̀nìrùn
ṣe báyìí lájà mi wá sí tí yín wà ní tò sọ́lọ̀ ni ọ́ àṣewéèrè ni ọ́ ṣé wọ́n lọ́gbà ọ̀run mi ni ẹ̀yin náà tá ní ìmọ̀ tá ń wò mí ẹ má di wèrè ní mímọ̀ ẹni tí a ti ṣe lẹ́kì tẹ́sẹ̀ rẹ̀ sírètì mọ́ àwa ló rùkú ogbó ibi tó lálàáfíà ló gbó sí wù fílẹ̀ ẹlẹ́ẹ̀dáhùn ló ń jèrè. wa ahsin kama ahsana Allahu ilayka. jẹ́mọ́ ẹni tá àlàáfíà tí ó gbanú jù àáfàá tí bá criticize èèyàn oní òní sinmi n tó máa kénúkéwù tọ́ ọ fẹ́ correct ẹ̀ mọ́fẹ́nu kàn án kàkéètì ẹ̀kọ́ tú bó ṣe yẹ tọ́ bá ti tú bó ṣe yẹ tó mọ̀ pé òun lọ sí kí ni mọ́ dákọ̀ rẹ̀ àwọn àáfàá ti fa Yésù àbáyé níbi ìjà ká máa dákọ̀ ẹni. kódà tẹ́ bá lọ́dọ̀ medical doctor kan tó bá gbóyin lábẹ́rẹ́ tí ò bá ṣe tó lọ́dọ̀ ẹlòmíì yóò kàn ní doctor ọ̀dọ̀ sọ pé ó kọ kíní fún un kò ní condemn ẹ̀ yóò kàn ní no ẹ lè stop it for now ẹ tún lọ lò yíwò àwọn ibà sí ara wọn jẹ ẹ̀yin àfáàn bá sí ara yín jẹ orí atẹ́gùn wa kún fásẹ̀yìn èébú kò sí sinmi mọ́ tọ́lẹ̀ kan wá ní kinní kan ló dáa view títí ẹ̀ nìyẹn lóbi ló dáa bí ìwọ má bàjá ìwọ sì gbé tiẹ̀ tọ́lẹ̀ kan bá ní white ló dáa jù yóò mú ẹ̀rí wá wọ́n ní green ló dáa jù síbẹ̀ kọ́ mọ́ ní kan ní white ló ṣe kí ni kàn máa campaign fún green sì máa mẹ́rin tó náà fi dá wa ẹni tí ò bá tẹ̀lé white yóò tẹ̀lé green ẹ̀mẹ́jì lẹ́jọ́ lọ náà. àwọn èèyàn wọn mú ìmọ̀ lónìí wọ́n fi ń da yé rú. wala tabghil fasada fil ardi. nàìjíríà ló gbé mójú láyé àwọn náà ní kí wọ́n kọ nǹkan báyìí kí wọ́n máa ká kẹ́ wọ́n wá dictionary ká àmọ́ àlétò gbogbo èbó tá a gbórí lágbàáyé nàìjíríà rẹ ti gbọ́ ń ṣe kinní kan tí a bá dìbò tán inconclusive kinní ń jẹ́ báwọn ní òjòrò wọn yóò dà fún ẹ wọ́n fẹ́ sọ orí ibú tí a máa ṣe nù èbó burúkú ń bẹ lẹ́nu nàìjíríà èbó òfò àwọn ò láṣeyọrí lára òtísọ yẹn di wòrè ẹni kító ni ẹ dá mi lónìí àlùkò wà kéèyàn lágbára ẹ̀yin lágbára ayé tẹ̀ ń gbọ́ mi ẹ má jágbára sọ yẹn di wòrè ẹni lọ́nà wo èèyàn kékeré kan lè ìtì mọ́tò rẹ̀ but hello ẹ fún mi ní mọ̀pó ọkọ̀ kan kó sì kó kú mọ̀ lọ wọ́n fẹ́ na èèyàn kan ṣoṣo ẹ̀sìn bá já lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti nà kó mọ̀ bú jẹ níjọ́ tí wọ́n ń gún èèyàn mọ́lẹ̀ wọn ni wèrè ní àti tí yorùbá sọ̀rọ̀ agbára ó sọ di wèrè agbára sọ wọn yẹn wá di wèrè Àbújá yìí ni mo wá òun lè gbàgbé ijọ́ náà nẹ́bàlẹ́ nìkan fẹ́ kọjá nínú àwọn tí tọ́lọ́ ń pè dá sọ̀rọ̀ àwa búlọ́ọ̀kù títì ẹnìkan tí mo wá gbé inú ọkọ̀ ó ti làgbo jẹ̀díkà tó kù lọ́fà Àbújá yìí nínú ti òun náà wà lójú agbo yìí o wá pé òní ló wá yẹ kí wọ́n dá dúró ọlọ́ọ̀ bó wá ni mo lè bọ́ sí nísìnyí wọ́n tó fọ ọlọ́pàá mú yẹn irú ìlú wo la wá wáyé ó wá ń lágùn ṣé ẹ rí ó kàn rí ilé kan tí a kọ́ kan lẹ́gbẹ̀ẹ́ ó kàn ṣe fúrúrú sáàmù tí wọ́n rójú rẹ̀ tọrọ ń bẹ níbi tó ń wà àjọ wá láti ilé náà ni ẹ dákun àwa dúró ní wákàtí kan ẹni tí ó kọjá ò tí kọjá l'Àbújá yìí tí ò ti ṣẹ́jù sọmọ ẹni tí ń rọbí sọmọ ẹni tí ń gbé lọ ilé ìwòsàn sọmọ ẹni tí ń pè pé accident ti ṣèyàn rẹ̀ àwọn ń sọlá wọn ò ronú ọ̀tá àti nílá. ẹ dá mi lóhùn dáadáa ẹlòmíì ti kú ṣé ń gbé lọlé àwọn adáyẹ̀ dúró
òkúrú márùn sáà tí ṣe ń gbé lọ. ẹ má jà sí agbára lò ọlọ́wọ́ béèrè bá ti lò wọ́n fi anfusikum ohun tí mo mú yẹn ga lọ́nu part 2 kí wàá ní mo mú kéèyàn wálẹ̀ ọlọ́mọdé àwálẹ̀. Àmín. Sàmì ni ẹ jẹ́ wíyì mẹ́ta torí àtó pè wá ohun tí wọ́n fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ ní wọ́n fẹ́ gbọ́ ẹ̀ sì lálùbáríkà kí ló tẹ̀ sí amínà fún ọ. wala tabghil fasada fil ardi. àwọn tí pọ́ǹpì concept ẹ̀ gbọ́ gbogbo iléeṣẹ́ wọn ló pè á wọn ní ká wá láìbírèètì ara yìí ká bọ́ sọ̀rọ̀ ẹjọ́ náà. inna Allaha la yuhibbul mufsidina. jẹ́bẹ́ ní kí ni àkọ́kọ́. èmo fẹ́ dákẹ́ fún wọn kó fi sẹ́tù ní. ẹjẹ́ adákẹ́ fún. so ti jókòó. inna Allaha la yuhibbul mufsidin. àwọn tí yóò máa rẹ́bí ò tí ì dé dáadáa. sallallahu alayhi wa sallam. yóò mú ọ̀rẹ́ dùn mọ́ mi dáadáa. ó kẹ̀kẹ́ tó kilẹ̀ dáadáa. wa ahsin kama ahsana Allahu ilayka. ajarafa dín ẹ jẹ́ kẹ́ni yẹn wá jókòó wájú tí o bá tilẹ̀ wá jókòó wájú kó gbé àga rẹ̀ jáde yóò mọ̀ disturb kó gbé àga rẹ̀ níbi tí o ti ní ráàyè máa ṣe wọ́n ràn ọ̀kàrẹ̀ ọ̀ṣun dàbà náà. ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. àkọ́kọ́ mo ti tírìtì tí èèyàn ńlá bá ní tí wọ́n fi mọ́ gàásì. ẹ̀ẹ̀kejì kí la gbọ́dọ̀ ní ẹlòmíràn mọ́ tó gbé ìtúgbúdò ní. ó sì yẹ kó mọ̀ ọ́ náà. inna Allaha la yuhibbul mufsidin. àwọn kan tí mo gbé yẹn ṣubú. ó ní qaswatul qalbi kó kéyìn ó le jù. gbogbo ẹ̀dá tọkàn rẹ bá le tó bá dé sánmà yóò wálẹ̀. mọ́jọ́ kan rẹ ó le. ìwọ ló dáa fún tọ́ kó yẹn jọ wọn ò lè jọ ọ́ tán. bí ó ṣe ń tẹ̀lé mi ká wọ́n sẹ̀mí mi ló sẹ̀ wọ́n sẹ̀mí ọ̀nà tí mi sì máa gbà sẹ̀ wọ́n bí ká sí látọ̀fà ká má jẹ́ dábì dàbújá tójú bá ti ń kán mi tí bá gbàtàbà ìdí lọ́kọjá tí bá kí wọn ní dàmà wọn wà ní dírẹ́fà sọ́ọ́bí tí wọ́n ti dàmà ẹ̀ dúró torí kí ni èèyàn ni wọ́n abẹ́gẹ́ẹ̀tì. àwọn náà sì sẹ èmi náà ṣùgbọ́n tí yẹn bá ti dínkù aṣáájú mọ́jọ́ kan rí o lè wọ́n ní ọ̀rọ̀ fáwọn tó bá ń kó ká torí pé kí ni tó bá rọ̀ tó bá ilé já sí lẹ́bù wọn olú ẹ̀sùn orí ibú nù. fabima rahmatin min Allahi. kí ni dírẹ́fà rẹ ti tàbí bínú fọ létí. linta lahum. ọwọ́ afọ́ dírẹ́fà rẹ létí kò ní gbà padà torí pé ọ̀ dá dúró àmọ́ ní tí ó ṣe fún ọ. ó sì ní tí ó lè ṣe ẹni kí ló lè ṣe yóò tẹ sudden break ni ìfúnpá rẹ wà ga bí ẹni sọ́rí ọ̀gá kòtò ní kòtò yóò dán ní gbèsè yóò kọ ẹgbẹ́ rẹ sí tírélà lójijì yéyéyéyé mo ní ndóra ni ìgbà tẹ́ ẹ̀ bá yẹ délé oògùn ni wọ́n kó pàdé rẹ̀ torí ọ ti fẹ́ kú.
àwọn kan bẹ tí ò ṣe bàjẹ́ náà wo àwọn tá a bá mú kátàjọ travel àwọn èèyàn ní ẹjí kí ìrìn àjò ó dùn fún ọ ẹ mọ̀jọ kọ́kàn yín ó le jù gbogbo ẹni tó bá ga tọkàn rẹ bá le yóò ṣubú ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ dá mọ́ ni ẹ gbọ́dọ̀ mọ tí ń kó báyìí jùmúdù láì bí aṣáájú bá dájú yóò parẹ́ ẹ sì délé oúnjẹ tọkọ yẹn lẹ́yìn táwọn àwa ìgbínjọ fún ọ gbogbo nǹkan ń mú lọ tò ìtọ pàtébù rẹ lọ́n fi gíìmù lọ́n sọ ẹnu ọwọ́ ni ẹ fún àtọ́ àánú ọkọ̀ ní pọ́pọ́ kọ̀ọ̀kan. ìgbà tí ọba ìdílé ọ̀ ti mọ̀ pé ọ̀sẹ̀ àwọn ọ̀rẹ́ ànábi ti lọ rí. fabima rahmatin minallahi linta lahum. ẹ̀yin afa ẹ̀ ké mọ́ni. walau kunta fawwan ghalizal qalbi. sí pọ́ǹpì mo lọ wí. faddu adá alẹ́gbẹ́. min hawlik. ó sì kún èèyàn lóde àwọn ọ̀rẹ́ rẹ̀ ó sì mọ̀ pé wọ́n náwó bó ṣe 5,000 fi sí alápò tí ọba ìdílé ẹ̀mẹ́rin kí wọ́n dìde lẹ́ẹ̀mejì wọ ẹnìkan wá ń dìde ọ̀wá ń ṣe bẹ́ẹ̀ pé ọkọ̀ ẹrú wóde ọ̀ dàbí wọn ilé yàwó adé ọ̀nà ọ̀sọ̀dún lè mí tánù níyàwó àtọmọ fún ọ lágbo kọ̀ọ̀kan ẹ máa pàdé ńjọ́ kejì ọdún níbi tẹ́ ẹ bá ti máa pàdé káwọn náà sọdún kínú wọn dùn nílé wọn. fabima rahmatin minallahi linta lahum. sọmanika máa dìbò ṣé Lukman ìlú wo ló dájú jù Nàìjíríà lákòókò wọn dájú ní kọ́ńtì bí ìbá ṣe pé ẹ dájú hospital tẹ ẹ kọ́ fún wa kí ló tí wọn ní máa admit yín síbẹ̀ kò sí èlò lẹ́ẹ̀ fi lè gbàtọ́jú ń bẹ̀ because èèyàn lẹ́yìn náà especially àárẹ̀ tí mọ́lọ́wọ́ ní mọ́lọ́sì àwọn ti wọ́n lọ níbi ọ̀dájú bí ìbá ṣe ọ̀dájú níbi tó orílẹ̀-èdè dé nísìnyí báyìí bó ní sinmi kù sí kò sálàáfíà mọ́ ọkọ̀ gbọ́dọ̀ tẹ̀lé yẹn bóyá ọ̀rẹ́ ló fẹ́ kí o ti ń sẹ́nà mọ́ ọmọ ọlọ́ ni pé dẹ́fà mọ́ dúró wọ́n ti dẹ́yìn mi o owó dàbí wọgbó lọ. walau kunta fawwan ghalizal qalbi. èyí gbọ́dọ̀ tọ̀ lójú gbọ́mọ́ nísìnyí ó lọ́nu fíàn. lanfaddu min hawlika. nígbà tó rí tàgbákò tí ì dé aláǹtijú afẹ́dọ̀tọ̀ lẹ́yìn inú igbó díẹ̀ àárín díẹ̀ bí ibi àgẹ̀ náà ìgbà táyé sì dá ó lè báyìí dánwò ní ìsìn òkè òkè ìwọ́rọ̀ wá bá fúnra rẹ o. welcome àti ìjánà o ìwọ lọ wọgbó fúnra rẹ wá máa lọ straight báwọn sì gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ nǹkan dé kálukú wa ń gbé ìgò àti ike sínú ọkọ̀ tó bá tọ̀ yóò wá ju ní yóò ju o. Nàìjíríà awogimọ abádébi àbùkù po àwọn ẹsìn òkọ kú wa lóda bẹ́ẹ̀ bá wà ní ogbó mọ à ń bọ àgbòrò and travel jẹ nàbà ní olè ń dáná ẹ̀yìn bá páàkì àwọn ọ̀rẹ́ wàlúwà bẹ́ẹ̀ ṣe páàkì náà ẹ̀ ṣe dà bẹ́ẹ̀ bá wá àwa ṣe kí ni kálukú tó wá fọkọ̀ ọ́ lẹ̀ bàbá tó dẹ́sẹ̀ ń dùn olùkọ́ fún gẹ̀rẹ́ bó o lọ rí jẹ. walau kunta fawwan ghalizal qalbi lanfaddu min hawlik. jẹ́mọ́ ẹ̀ ní kí tún ni ẹ̀ dá mi lóhùn tí ẹ̀ bá gẹ́tẹ́ tí yóò wálẹ̀ ọlọ́mọdé ẹ̀ wálẹ̀ o ọlọ́mọdé àánú ò wálẹ̀ bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí. àmín. bó o lọ wé. walau kunta fawwan ghalizal qalbi lanfaddu min hawlika. alibukulu yóò dáa fún ọ ọtẹ kéwú ahun
bẹ́ẹ̀ bá la ahun yóò wálẹ̀ kí ló fa ahun sí ọba adébí tó lè jẹun lójú ọ̀rẹ́ náà wà ní lọlé bọ̀rọ̀ àní ọ̀rọ̀ tá à ń sọ̀bọ̀ látàárọ̀ bọ́ọ̀tì ẹ̀ jẹun alẹ́ ó di 1:30 òru tó bá lọ tán. fa'fu anhum wastaghfir lahum. ẹjọ́ ìṣe wà ń bí ńlá rí ní gbogbo ọkọ̀ tó wà níta ilẹ̀ kó wa ẹ̀ ya ẹ lọ ronú àwọn tí ò tiẹ̀ rí jẹ̀bi yìí kí ló fa ahun sí bẹ́ẹ̀ bá ti lá ahun kò lè níyì tí kù ẹ wo lẹ káàbọ̀ kò sí fáhùn tọba dé ọdẹnu jẹmọ ẹni kí ni di ahun ẹ dá mi lóhùn ká mọ̀ fẹ́ kọ́ ọmọ làkejì ó rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ni oúnjẹ tó lè jẹ ó tún gbé ó ní àmọ̀ gbé lọ lé wọ́n ta ni bàtà fún ó tún tẹ̀ lẹ́yìn olórí àfṣù. fa'fu anhum. ahun kò dáa ọlọ́run ṣèpèlè ahun ni kí ló dé tẹ̀ fẹ́ kéèyàn gbádùn yín ẹ̀yin tí a ní láàárín kí lẹ gbójúlé lẹ́yìn tó tá lọ pàdé ọlọ́run ẹ̀ níbo mi tẹ̀ ń lọ mọ́. Allah. wastaghfir lahum. wa shawirhum fil amri. وشاورهم في الأمر. ẹ bá yóò bá anábì òní parẹ́ ó kù sẹ́jú mẹ́wàá tá a bẹ̀rẹ̀ àkànṣe àdúrà èyí làwọn ṣe dìgbà tí kálukú bẹ̀rẹ̀ sàárì. fa'fu anhum. ẹ ṣùgbọ́n náà tóbi dáadáa. wastaghfir lahum. lára tí wọ́n gbé yẹn ṣùgbọ́n ẹni kí tó lè jẹ́ mọ́. Su'usan kí ẹ mọ orin tí ò dá sí tálíkà ọtí ní láàrí tán ẹnìkan náà wá dúró ní kódà mo fẹ́ ra lẹ irú ẹ̀ ọ encourage ẹ̀ mọ́ kí lọ́ọ́ fi lẹ̀ ṣe ó mọ̀lẹ́ sanwó ẹ̀ tán kẹ̀ wọ́n ti rú rẹ́ sírú wa rí táwa ní kéèké la wá fẹ́ ya fọ́tò ẹjọ́ ìyàwó àti wá dé bàbá fọ̀tò aṣọ tí mo wọ̀ ń jọ́ ìrìn àbáyé àwọn aràn pàdókè tó mo tọ́ fún gbà kékeré díẹ̀ bọ́tìnì rẹ ti já tán ọ̀ràn lókè wá never surgery photographer ó bá gé mi kú láyé wait and get never fọ́ ní ìbá hàn ó ní lọ́ńbì lónìí girama mi wá jáde yá ìyá wa ó ní àkànmú ọ̀ọ́yà fọ́tò yóò sùn ọ̀ láyé jẹun fíẹ́lẹ̀ jẹun bá ti hàn lọ àwa nílé ni kí ló tẹ̀ ẹ̀rùn tí ò dá sí tálíkà tí wọ́n bá jẹ́ olówó tó ní láárí gbogbo ọ̀rẹ́ rẹ tọ́mọ wọn tí ò rówó tọ́mọ ó ṣe méjì ó ṣe fún scholarship wọ́n sì kó fún bàbá wọn yóò na ìwọ náà tẹ̀ kó ló sì ni ọmọ ibi tí mo ń kówó lọ tòtí bí o ti dáa fún náà ó tún lè yàlè jù ọ lọ olùsísí tó máa ń yàlè o tó rí rẹ ti burú bí orí ń pàfin yàlè yóò fi ilẹ̀ tí ẹ̀ bùn yàlè àní máa mú lọ lágbájá ń bẹ ọrùn ẹ̀ là ń dáràn sí ọ̀rí pé wèrè tálíkà ni ọ̀ ń dáràn sọ́run olówó ńjọ́ tí ọba rí mọ́bò lọ ti sáyé rẹ̀ tàwa bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí olówó gan bíi mẹ́ta mẹ́rin ó ló ń dáwọ́ dúró ìwọ tí a ń bọ́ kò sí ìlú tọ̀ bọ́ ti bísí kùjé ọ̀bísí gbágbáládà ọ̀bísí kàrìmọ̀ ọ̀wá ń bímọ ká ọba jánà ibi tó kọ ti bàjẹ́ ọtún bímọ síbẹ̀ bó o lọ rí jèrè ní alẹ́ kan ṣoṣo náà ọ̀tún dáràn bẹ náà lálẹ́ ẹjọ́ kan ọlọ́kọ̀ òṣìṣẹ́ ìlú wo lọ ní tọ̀ lọ́mọ èyí tálíkà náà ń kọjá ààyè ẹni bíi kíni ẹ máa bí mi ọbọ̀rẹ̀ rẹ lòdì tó lówó ju ọ̀nà fáfá ó wá ọ̀dà fún oúnjẹ àwọn aníbò ní tiẹ̀ wá ọ̀rẹ́ ṣé mo lè bèrè tó wù mí kó fún mi ní ẹran méjì péré àmàlà kan ó ní same ẹni tí wọ́n mú lòdì nù ọwọ́ ajẹ́jẹ́ pléètì kan 15,000 orí rẹ ti burú
ọ̀ lé tẹ́gbẹ́ ẹ wá jọ lọ ẹ fẹ́ sùn hòtẹ́ẹ̀lì ọjọ́ kan 150,000 àwọn alẹ́ pé sí mi dé sínú ọkọ̀ ẹ bá ń kówó wọ́n náà wá gbọ́ hòtẹ́ẹ̀lì ọ sí èsì sábẹ́ ẹ máa lọ lẹ́ńdà kejì náà tó lọ gba èsì ọba ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ di nínú tó ń sùn èyí gbọ́dọ̀ máa sún ayé ṣe ẹjá bọ̀ tálíkà náà wí ẹ̀ serious ẹ fẹ́ máa jẹ́rú ayé tó lówó oúnjẹ bóòlù ẹ ti tú wọn. Dá mi lónìí sẹ́gbẹ́ tálíkà náà jáde bí ò jáde ni tẹ́ ẹ ṣàfarawé Àbújá ìlà wa ọlọ́jọ́ dáfẹ́ tó gbé wa ní wọ́n bá fẹ́ gba hòtẹ́ẹ̀lì ńlá kan bá gbà wọ́n bá fi mi síbẹ̀ mo sàárọ̀ ọmọ mi wà lọ wọ́n bá ní àwọn fẹ́ ṣe mẹ́sìn pẹ̀lú mi mo ní kí mo ṣe fún un wọ́n ní sáà lè gbowó hòtẹ́ẹ̀lì wa mo lẹ́ẹ̀lẹ́ gbà á lọ wá ètí òtún kéékèèké lọ omi sì ń dà lójú mi ẹni kí ló pa mí lẹ́kún àti lábẹ́ ẹ̀mí tó fẹ́ sanwó skul náà wọ́n serious wọ́n ló dáa náà ibi tẹ́ sùn lèmi náà sùn tó lè mi ò lè fi ẹ́ lẹ́bẹ̀ẹ́ ṣe ń wò mí pẹ̀ẹ́ fi mí síbi kan ní kún ọ sí onídàá ìlú àyàjọ sùn bẹ́ẹ̀ ni a ti sùn tẹ́lẹ̀ kan nígbà tá ní àlẹ́ nígbà tó lọ́mọdé àgbàwẹ̀ mọ́ nísìnyí àmù ní ẹbí ṣe fíríjì wọ́n fi kéèmù lé lórí. a ní fíríjì kọ́lé bá náwó sáàmù mo ní lẹ́yìn ilẹ̀kùn àwọn agbè sínú ìyẹn mo ní nǹkan dé sáà lè sùn bí ìmọ̀jú bẹ́ẹ̀ bó lọ rí tẹ̀. wàlá tábùkì fasada fil ardi. àsìkò dáa kí ẹ máa gbẹ kó mọ ọdún tí ò dá sí tálíkà níbi tí mo ti fẹ́ ṣàdúrà ni ó wá ní olówó kan tó kọ́lé kan ilé tó gbogbo tẹ́lẹ̀ tá a dé sí ọlọ́run mà kẹ́ ó wá dídọ́ kan ó wá rìn ilé rẹ̀ yípo ó wá dẹ́yìn kùlé rẹ̀ ó wá rí ilé kan tí a kọ́ pẹ̀lú kókó ládùúgbò mi náà níbi síbi ó wá ní kí wọ́n pè yá wa màmá ní nǹkọ́ fún ọ sì tá ó ní kí ló dé ó lèmi náà bí ọmọ tí ó ń yàn lọ́la sọrí ilẹ̀ yìí mo jogún rẹ ni n sì lè kọ́ ọmọ wa ní kí n kọ́ àgọ́ àbà kí n kọ́ síbẹ̀ ọmọ mi náà ò dé bá a pé déédéé tí ìyá mi lè ṣe ní. mo fẹ́ kẹ́ gbọ́ yé ibi tẹ́ ti ń sẹ́ o ló bá yá yàmbá lóko olówó bá ní kí wọ́n lọ wó ilé rẹ̀ náà bá wó ló bá dé ni ò bá rí léwọ̀ ó ní ọlọ́run ingipto ana tí n bá tiẹ̀ sí ń lé tí wọn náà náà tún sí ń lé ni olùsí tó mọ̀ ọ̀rọ̀ sọ pé ló lọ́wọ́ sì wọlé mi tí wọ́n sì lọ bí kan wọ́n sì sọ̀rọ̀ tí wọ́n náà tún lọ bí kan ní ọlọ́run tí lágbájá báyìí wọlé rẹ̀ sùn lónìí àsìkò ọ̀dẹ́ ẹni tó ju ọ̀lọ́. ó ti sun ọlọ́run ó sun làpá lónìí àbá tó débọ̀ náà lù níjó ó dá ẹsẹ̀ tẹnu ọ̀nà báyìí ilé sì wó látòkè délẹ̀. Allah. torí kí ni ó ron tí ò dá sí tálíkà. tawaqqadu al-mazlumi. ẹ mọ̀ ron tí ò dá. inna du'aahu. ẹ jọ mo tún bẹ̀yìn tẹ̀ wá ń bí ẹ̀yin tálíkà náà mọ̀ ron tí ò dá sọ lówó. ọ̀ ń tẹ̀lé yẹn ká á ní lóràwọ̀ rẹ ọ̀ràn onímọ̀ká ń lóràwọ̀ rẹ ọgbẹ́ káàbọ̀ dí ó lóràwọ̀ rẹ ọdún dé ọ̀fẹ́rẹ́ léyà lọ ní tọ́ lo kẹrẹ́ tọ́ lé papọ̀ mọ́ àwọn ẹlẹ́nìkan ń lóràwọ̀ rẹ ó sì gbà ó sì ó tà ọ́. la yurfa'u fawqa as-suhbi thumma yujabu. ẹni bá yóò máa nẹ́bí òní ṣòfò. tawaqqadu yóò mi dáadáa. laysa bayna du'a'i. jẹ́mọ́ ẹni náà. na'am. èyí tálíkà sẹ́ dàmí náà tà wá. gbogbo náà ní tálíkà ọlọ́ ẹ̀rọ tí ò dá sọ̀rọ̀ ẹ̀yìn tí ń kó yín ká ọ̀rẹ́ yín tí ń kó yín ká tẹ̀ fi ń gba yìí ẹ̀ wá ń plan pé àwa ní ń lò iyì lẹ fẹ́ parun tí
tí o bá ti sí láàrin mọ́kẹ́mọ́ tẹ́lókù wọn ò dá mi lóhùn àbódùn yín ń fi kún ni èyàn kó ilé òde ẹsì lẹ́yìn ẹ kó máa bá wọn wíkẹ̀ ẹ wá kóra yín lẹ́yìn fẹ́ǹsì ẹ̀mọ̀já fura àwé ẹni tó ga náà ń pè láwé o síbèsì máa kó akáre ẹ túká kébi ó pa yín kú ẹnìkan náà ní kò yọ ọrùn amọ̀fọ́lá rẹ mí ni. فرافق ذوي الخير العظيم تعد منه. because kẹ́wọ́n ni mo fèsì lówó nìkan tálíkà náà ń fẹ́ràn èyàn bùn ọ́ lówó ló kéré tó ló jẹ̀bi ní àbọ̀wọ̀ rẹ tí ó là ọ́ ṣùgbọ́n ti lọ́wọ́ rẹ tó tòsí ọ sì wá lówó níbi ọwọ́ ọlọ́wọ́ ó sì ṣe wọ́n ti ẹ̀dá búlọ́ọ̀kù jọ fún ọ ọba àfihàn ṣìṣì mẹ́fà kan lé kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sàn sọ abẹ́ ilé rẹ èyí tó lọ jí kó ní sáìtì mọ́ra wọn mọ́ sìmẹ́ǹtì gbogbo nǹkan. فرافق ذوي الخير العظيم تعد. jama ṣàdúrà nísìnyí àmọ́ ká tó ṣàdúrà jama ẹ̀ ní náà ẹ̀ dá mi ló mọ́ ni tó ládùúrà tó fẹ́ fún yín lónìí lọ́hùn kó fi bá wa lò. àmín. mọ̀tò kẹ̀kẹ́ tàdúrà rò nígbà. ذوي الخير من أهل العلا والمعالي. ẹ̀yin obìnrin sì dá àrùn mọ́jú ẹ̀ ṣàlùbáríkà. شهر يفوق على الشهور بليلة. òru kan nínú oṣù yìí ó ju ẹgbẹ̀rún oṣù lọ. أنا علي òru kan ó ju ẹgbẹ̀rún oṣù lọ. في شهر فضلات تفضيلا. ẹ ṣùgbọ́n náà tó akíntayọ̀. شهر ó ní ìgànnà àfà ó ní hajartu li khalqa tó rá. هجرت لخلق طرا في هواك. olówó láti mi náà dá alẹ́ bó ṣe pọ̀ tó láti wá jẹ yín. àsìkò tèmi jáde mọ́lẹ̀ mú mi jáde. ويتمت لي jáde mọ́. عيال لكي أراك. n tẹ́ fẹ́ràn lóru nínú àlùbáríkà ọlọ́run ó ta fún yín. ولو قطعتني àná ọlẹ́gbẹ́ بربا ẹ̀ ní fi pìtàpẹ́ jẹ́ èèyàn rí. ما سكن ẹ bá ṣe ámẹ́rẹ̀ fún un. فؤاد إلى سواك. yóò wọlé àwọn ẹ̀jẹ̀ wa tó rìn mọ́ ẹ̀jẹ̀ dé èèyàn ẹ̀ ní wálẹ̀ láéláé. تجاوز ẹ̀ ṣe ámì dáadáa. ضعيف قد أتاك. ẹ̀yin wá ní àsìkí mi mo tẹ̀ kalẹ̀ gbogbo yẹn máa dé èèyàn ẹ̀ ní sí òfò. وجاء àwọn tí ń ṣe ámì ti lọlé. مرتجيا gbogbo ọ̀rẹ́ ta wà ń bí ọlọ́run má jẹ́ á ṣòfò. وإياك يا Sirajuddin. مهيمن قد عصاك. olówó ọlá tẹ́ sọ fún ọmọ yín ẹ jòkó sẹ́yìn bí ẹ ṣe ń kí wọn wọ́n sì kọ́lé sì kó kọ́kọ́rọ́ rẹ fún ọmọ wọn ẹ̀ nípa rẹ. ولم يسجد nínú àwẹ̀ ni wọ́n dán wò àwẹ̀ tá a ti gbà tán. لمعبود سواك. ní ilé tó tó ilé máàmì ẹgbà kọ́kọ́rọ́ ẹ̀ ìyá náà wá bu ẹkún dùnú ó dáa kéèyàn lè ṣe dáadáa ṣèbí náà kọ́ láwa ṣẹ̀ṣẹ̀ láfàdé pé ṣe ti rí owó yẹn máàmì ṣe ti rí wọ́n dráìfù lọ́wọ́ kí ni wọ́n fún ìyá rẹ̀ lóní kò tí mú mílíkì kan ìwọ alábùjá kòrò fún ọ wọ́n tó ọ̀ràn jẹ́ tó bí ọ ìyẹn ẹjọ́ kò sínú gbogbo agolo tó fi mu mílíkì ó wá dì fún màmá rẹ̀ fi ránṣẹ́ sílé ó ní kí wọ́n èso ilẹ̀ ọmọ lásán. إلهي abẹ́ọ́ الله. ẹni Allah ibi tẹ́mi yín ti lè rẹ́nu ẹ bá ń pọ́ ọlọ́run bí mo ṣe pé o. الله. ọlọ́run mọ́jọ kẹ̀kẹ́ tí ò ní sórí rẹ̀. إلهي ilé
iléeṣẹ́ wa tí Pombi Concept Limited ọlọ́mọdé parun láíláí. ẹ ṣe àmì. àwọn tí ẹ mú wá sí Àbújá nìyẹn. مقرا بالذنوب وقد دعاك. bọ́wọ́ kábíyèsí ọlọ́fà ọlọ́mọdé ó parẹ́. وإياك يا torí mo dágbére fọlọ́fà. مهيمن قد عصاك. ẹ ní sí òfò. لم يسجد kábíyèsí ẹ نمام. àná tí mo dé sílẹ̀ lọ́lọ́fà pé ọdún mọ́kànlá lórí oyè. ọdún mọ́kànlá. طوبى لمن قد صاح فيه ààrẹ mùsùlùmí. صيام small but mighty. ودعا المهيمن بكرة gbogbo وأصيلا. Ifá-Òròlú kingdom ààrẹ mùsùlùmí wọn nù. ẹ ti gbọ́dọ̀ tó wí. وبليه قد قام. ẹ wá máa wò ó. àṣé ntọ́nà fún Suleiman àti Dáúdà àti lè wáyé. bàbá wọn ni aṣíwájú gbogbo Ifá-Òròlú kingdom worldwide aṣíwájú ìlú. ọmọ náà tó wá jẹ ààrẹ mùsùlùmí. nǹkan ló jókòó ẹnjìnà Isaac bó lọ wí. وبليه قد قام يختم ورده. ẹ tó gba alálejò ń dò nìkan ní fún Ajabdul Azeez ọ̀ndà náà ọ̀ndà ọ̀nà bó lọ wọn. mo ti lọ sí Ramadan irú tí mo ń ṣe fún yín lọ́wọ́ ẹ̀ mo ti lọ sí nílùú fún. متبتلا. sẹ́ni náà yìí gbé lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ti gbàdúrà yín. ẹ ṣe àmì. لله تبتلا. a wà ní kọmitì fún kínní lọ́dọọdún tí wọ́n ti fẹ́ kánlẹ̀ báyìí. kọ́nà kó sí yẹn márùn àmọ́ ẹ̀ bá àwọn yẹn láwa ni àwọ̀ ọdẹ ẹ̀mí ẹni tí wọ́n ní ó sọ dé yàn. ẹ gbọ́ ẹ sọ fún iléeṣẹ́ yín kí wọ́n ti ní pọ́ọ̀lù àkáǹtì kan tí wọ́n fowó sí ìlú lárí lọ́dún ní tá a lè bọ̀ yàn adé tó 10 million ẹja fún yàn mẹ́wàá ní 1 million ẹja fún yàn 20 ní 500,000 jẹ́mọ́ wọn ò nígbàgbé yín láé because tá a bá máa tọ́ọ̀tì láìfà àwọn èèyàn à ṣiṣẹ́ bó lọ wí jèrè. هي ليلة مستغنم أوقاتها. kódà bíi next year láti ra deep freezer tó pọ̀ afẹ́ ẹ̀mpá àwọn èèyàn bí ẹgbẹ́ fún wa wọ́n máa tà yí àárọ̀ ọmọdọ́mọ wọn nígbàgbé yín. وتنزلت. a sì display rẹ̀ tá a bá ní kójú Ọlọ́run tó nǹkan ó yẹ kójú èèyàn ó tó torí àkàn bí a fi fi sólóore ní ẹ tẹ bá gùn ní gbogbo kínní wọn ní sọ fẹ́ nìkejì Ọlọ́run sì fẹ́ràn ru wọn ìkà ni wọn. وتنزلت أملاكها تنزيلا. ohun tí èèyàn máa fún Ọlọ́run tí ìparẹ́ òun ni kó fún àlejò kó rà kó sì yàrá kan pé má sanwó eléyìí máa lò ó tún. níjọ́ tí wọ́n ti ń fẹ̀gbẹ́ kalẹ̀ pé Ọlọ́run lágbájá ló gbò mí láṣìírí tẹ́tọ̀ náà ní túmọ̀ nù. ńgbà tẹ́ ti lè bá wa ní táwọn náà bá yín rìn déédéé tó lọ́ọ́ bá ní kí n sì láà máa sọ fún yín a sọ pé ẹ̀ ní kọ́ tíya. أملاكها تنزيلا. tó bá yá àwọn obìnrin tí wọ́n gbẹ́sìn yé tó lè ka ọ̀pọ̀ Islam tó lè ṣe kínní èyí méjì wá lọ Mọ́kà ibi láti máa ṣe yàn. ẹ ṣe àmì. وتنزلت. because bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi rìn èmi ò kọ́ bí sísá yé ni o tí ó sì fi sórí ire sí ni. أملاكها تنزيلا. wọ́n tẹ́ wọ́n yàn láàyò tẹ́ ń tà kátàkárà yín ni ẹ ní sàgbákò ìjọba. من قامها ẹ ṣe àmì dáadáa. يغفر له ما قد مضى. torí àgbákò tẹ́lẹ̀ mi ń sin lábújá yìí yíè tó sì kúlẹ̀ kan náà níjọ́ tẹ́ pàṣẹ ẹ máa wò lọ. ìjọba burú bá a ṣe díjú yìí kí lè tó máa fẹ́ kó parẹ́ wọ́n sì ti katakata bọ̀ lẹ́sìn méjìtì ẹ tó ní sì kúlẹ̀ kan náà gbogbo ọrọ̀ ajé rẹ ló rún lẹ́ẹ̀kan náà ẹ ní sàgbákò rẹ. Àmín.
ẹni tẹ́ ẹ bá dá nǹkan pọ̀ tí ó kó bá yín kò ní mọ̀nà ọ̀dọ̀ yín. من ذنبه ẹ ṣe àmì dáadáa. وينال فيها الصلة. bí kẹ́dà níyẹn ká tó ṣàdúrà ni àbí ká ṣe tán wúlódà kódà níyẹn àgbà tí owó lọ wí. وتنزلت أملاها Adáralẹ́gbẹ́ Akíntayọ̀ ẹ máa bọ̀ وتنزلت olórí ẹnu. أملاكها. níjọ́ tí a bá ọ̀rẹ́ wọn wá sí Ọ̀fà nínú òkú ìyá bàbá wọn tí a bá Ashrafuddin Ọládìpọ̀ Babátúndé Dangote Lákà Súmùtù tí wọ́n bá wọn wá sí Ọ̀fà. Ọ̀fà máa gba àlejò ẹ̀ ní sí òfò. آمين. bó o lọ wí. دار شهر يفوق. wọ́n ló wá àdúrà táwọn lóru òní ṣe ti rí ẹ mọ́ ti lọ 200,000 naira. سبحان الله وبحمده سبحان الله العظيم. ẹ wí jákè dáadáa. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله lọ́fà ẹ̀ lálùbáríkà ẹ sọ jákè dáadáa. سبحان الله وبحمده سبحان الله العظيم. 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 Sharifu ní Akínsọlá láti London ó lóun wo live òun sọpọ́tì T-Pumpy ọ̀rẹ́ làwọn 50,000 naira ọlọ́mọdé ó parẹ́. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. wọ́n dà níyàn nísìn Ọ̀túnba Rẹ̀mí James ọ̀rẹ́ tí ń paná T-Pumpy ó fún wa ní 20,000 naira. tó ní ó náà ní tẹ̀síbà rẹ̀ fi gùn tó bá ẹ̀ ṣùgbọ́n náà tóbi wá tọrọ tó wù ọ nísìn. béèrè tó bá wù ọ́. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا البركة. لا إله إلا الله. لا إله ìgbó wa nù. لا إله إلا البركة. لا إله wí dáadáa ni. إلا الله. wí dáadáa. لا إله إلا الله. lọ́fọ̀ yìí ti àga mọ́. لا إله إلا الله. لا إله إلا الله. wí dáadáa. لا إله إلا الله. 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 لا إله إلا الله.
لا إله إلا الله 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 وانا سمع لا إله إلا الله 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 الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم ìtafẹ́ wí nísìn wọ́n fi ṣeré o kálukú ló fẹ́ tún tiẹ̀ yẹn o kálukú ló fẹ́ tún tiẹ̀ yẹn ẹlòmíì fẹ́ yan àlékún lórí tiẹ̀ wọ́n jẹ́ wọn di tiẹ̀ mọ́ tiwọn o wọ́n yẹ kán di tiẹ̀ mọ́ tiwọn. àwọn ọ̀fà student union l'Àbújá ń bí níbí àwọn náà ti débí o òun ni ó kọ́ lọ́ọ̀ méjì tí ò ṣe é fi sí é olóko ọlọ́wọ́ ọba méjì tí ò ṣe fi ṣeré. máa wí bùkátà rẹ bá ṣe tó ni ọ ṣe wí. máa wí bí bùkátà rẹ bá ṣe tó. ẹni tó sunkún débí. bá a yọ kúkú lọ́rọ̀ rẹ̀. ọlọ́run kó bá a yọ kúkú lọ́rọ̀ rẹ̀. iléeṣẹ́ wa T-Pumping concept ọlọ́mọdé ó parẹ́ gbogbo tó wà lábẹ́ iléeṣẹ́ náà ọlọ́mọdé ó parẹ́ iléeṣẹ́ nìkankan ọlọ́mọdé ó parẹ́. Ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ewu dáadáa. ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ewu jákè. ya hayyu ya qayyum 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 ya oh ya hayyu ya qayyum ya hayyu ya hayyu ya qayyum ya hayyu ya hayyu ya qayyum ya hayyu ya ya hayyu ya qayyum 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 ya hayyu ya ya hayyu ya qayyum ya hayyu ya hayyu ya qayyum ya hayyu ya hayyu ya qayyum hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu qayyum
يا حي يا قيوم يا حي يوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا يوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي قيوم يا حي يا 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 قيوم يا حي هم يا حي يا قيوم 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 mọ̀mí fafatihatul kitab. ففاتحة الكتاب فإن فيها gbogbo ẹni tó wá bíi lónìí àtàntà bá tún ronú kàn ọlọ́run jẹ́ ọmọ sóríire lọ ni. لما عملت ní àyà sírì. dákun ronú kan tí ń dùn ọ́ lọ́kàn àti ń béèrè ọmọ ọlọ́run bá fi táwọn lọ́rẹ̀. فلازم درسها في كل وقت akíntayọ̀ بصبح ثم ظهر ثم عصر. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó ru àwọn jàmú wíìsì gbogbo tẹ́yìn tí wà ní. mo dé bá wọn níbí ìní. àyà náà ìmọ̀ òfin ilé yìí. ọlọ́run jẹ́ ajẹ́ mi lọ ń tẹ́ gbé kalẹ̀ yìí gbogbo ayé náà wà máa ṣe. dúnà tahajjudin. bàbá ẹ mọ tí ń jòrú ni òru náà máa pín kódà ìjọba ayé gan after wà lẹ́mọ̀ ọ̀rọ̀ kò dúdú tó máa kọjá wọ́n lọ parí ayé wa nù wọ́n lọ pín nù wọ́n ti ń pín lọ́wọ́ nísìn tètè béèrè jẹ́ kó má pín mọ́ tiẹ̀. fàfilẹ̀ yìí. ọlọ́mọbìnrin mọ̀sẹ̀mí lánàá má gbà. wákì tó ń lè ìwọ náà sọ tiẹ̀ náà. abate. ibi tó kẹ́mi dé méje wálẹ̀. fàfilẹ̀ ìlàtẹ̀. aṣèlú Dangote. wákì tó ń lè ìjàbàtì. ààrẹ mùsùlùmí wá ní project tó pọ̀ níwájú olóògbé yanjú ẹ̀. màtá tẹrùtà bí. kọ́ńdọ́tà mi Alhaji Kabir. ìlà àǹtà Ajiwa Sirajuddin. ìmọ̀. abẹ́ọ́ ni. Omi lẹ́yìnlá àdá. tọ́ba wà níbi tọ́kí bùkátà rẹ̀ tí ì bí ya ọ ní amínà. Àmín. ṣe tẹ́yìn gbé kalẹ̀ ní akin ṣe kíni akin tẹ́yìn gbé kalẹ̀ ní pẹ̀lú àsìkí ẹ̀pàrẹ́ mọ́. Omi lẹ́yìnlá àdá. Filikitaabi isharati. àṣìbẹ̀sẹ̀ ròyìn bí ẹnìkan lè gbà fún àwọn àfàkùn ẹwà sí wáàsí ẹ̀yin mọ̀ọ́rù ẹ̀ tí wọ́n kó wá bì àti ó sì rẹ́gbè ni kódà náà àṣàlẹ̀ sọ́dọ̀ àyè tó ti mọ̀ gbọ́tọ̀ lọ ẹ̀ gbọ́ lára ń tẹ̀sí kó tó dọdún tí ń bọ̀ event center tó tóbi ẹ̀ kọ̀ fúnra yín. Àmín. mo gbé síwájú yẹn lọ́kọ̀ bọ̀rọ̀ wí. Kùmí lẹ́yìnlá àdá. ẹ ti dépò bẹ́ẹ̀. Filikitaabi isharati. event center tẹ́tùn kó àwọn ilé ìgbésẹ̀gbẹ̀ rẹ̀ irú bá ti dé bẹ́ẹ̀ láti ṣe àkàrà máàcì wọnú nínú ẹ̀ láti máa ṣe ń tàǹsí lọ táìmù ọ̀pọ̀ síbẹ̀ bó lọ wí. Kùmí lẹ́yìnlá àdá. ẹ máa rántí bọ́ mi létí. Filikitaabi isharati. àṣẹ lóru tó o bá ti jí lóru ọ̀rọ̀ ti yẹjú ọ̀rọ̀ rẹ̀ dákun wọn tó o bá sùn ẹ jí ẹ ní Allah. Allah. èmi gbà pé mo ti lékún lóríire. Bikosiri naumatin.
onítọ̀ bá ti sùn púpọ̀ تؤتى المرادا lọ́wọ́ ló fi tẹ́ntọ́ fẹ́ ẹni bá lè sùn jù kò lè tẹ́gbẹ̀ wọ́n pín tiẹ̀ mọ́ tiẹ̀ ni ìwọ tí wọ́n wákàtí fẹ́ pa ọtún wá sùn wọ́n kàn wú ọ lórí lẹ́nu ni ọ̀pá rẹ̀ láàbọ̀ tẹ́lẹ̀ náà kàn pa ọyàn ló kù. وتسليم من عدوك من أعادا. tó bá ti lè ṣàìsàn ọ́ là lọ́wọ́ ọ̀tá tí ẹ bá lé wọn padà bí wọn padà wọn ṣubú àìsàn ló kápọ̀ ọ̀tá àbíọ́. وإن السالب لم يفعلك شيئا. olùwọ̀ tó lè ṣàdúrà wọn ò lè rí ọjà bọ́ tó lọ ti dìmọ́ náà tó ní gbogbo ẹ̀. إن السالب. àáké fátíà méjì ní sìkẹ́ fi yọ̀ǹda mi wọ́n ju kẹ̀nìkan tí ò ní ṣoríire. آمين. ẹ ṣe àmì dáadáa amẹ́jà kébi tẹ̀ tún fi àmì là fi ṣáájú àwọn àké fátíà tó àfi àmì parí ẹ̀. آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Allah akbar sí ọkọ̀ tí wọ́n kọ̀ yìí mama Akíntayọ̀ Adaralẹ́gbẹ̀nù Allah akbar àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ni gbogbo jẹ́ndà ló lọ́ọ́ mọ́jú ó bàjẹ́ ẹ̀ ṣe àmì ọdún mélòó lẹ́gbẹ̀ẹ́ ọdún kẹsàn-án yìí ìyá tó ọlọ́dẹ tó wá mú wọn lọ tó gbogbo tí wọ́n fi lẹ̀ mọ́jú ó bàjẹ́ bá a mójútó ọmọ wọn lẹ́yìn wọn. Bàbá wa Sheikh Lukman wọn wà ní àsokòrò ẹ bá tọrọ sí i láti tábìdì wọn bá tọrọ tí wọn tún ní ẹfẹ ṣe MC rà MC yín tí wọn pọn yẹn léwu dà yóò àwọn abẹ́tò yòókù lọ àti sọ̀kalẹ̀ tẹ̀lé àlàáfáànù. ẹ dákun ẹ jẹ́ àṣẹ àmín ká sílẹ̀ nǹkan sí ká tún sílẹ̀ nǹkan sí. La hawla wala quwwata illa billah. Akíyàn bàbá wa ìmáàmù àgbà chief ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ ìlú Ọ̀fà pátápátá worldwide world best ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín gbogbo èèyàn náà ń pánlé báà náà rọmọ kékeré wọn á pánlé bẹ́ẹ̀ lágbàlagbà wọn á pọ́nlé gbogbo ẹni tí bá sì ń ṣe irú nǹkan báyìí tọ́lọ̀ ń gbé dókè títún wá ń pọ́n àwọn tó wà lẹ́yìn rẹ̀ títún ń pọ́n wọn lé àwọn náà ò fẹ́ wálẹ̀ láéláé ni ọlọ́run wọlé àjókòó wa yìí náà ọlọ́run níjẹ́ yìí náà wálẹ̀ láéláé ẹ dákun ẹ ṣe hámínà èmi náà aláwọ̀ ká tó fún yín ní nǹkan kíláwọ́ fún ọlá ọlọ́run níjẹ́ wálẹ̀ láéláé ọlọ́run wọlé àwọn ànábì ọlọ́run tí tọ́lọ́run ò jẹ́ wọn wálé tí àwọn ànábì ọlọ́run márùn-ún tí wọ́n jẹ́ ulul asmi tí wọ́n ga jù nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run wọlá àwọn lọ́dọ̀ ọlọ́run bí wọ́n sì hàn kárí ayé ọlọ́run jẹ́ tó hàn jù bẹ́ẹ̀ lọ láyé la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ sì wọ́n ń ṣe káàkiri ọlọ́run ní jẹ́ ṣiṣọ́ ẹ̀ sì ní ṣiṣẹ́ ẹ̀ sì ní sì jẹ ẹ sì ní sì mú
wala la hawla wala quwwata illa billah. Gbogbo ayé ní gbádùn yín àìmọye èèyàn nísìnyí rẹ kọ̀ọ̀kan látara wá sí yín torí kí láǹfààní wá sí téèyàn ń ṣe téèyàn orí nǹkan kan mú láti bẹ̀. Àìmọye èèyàn àìmọye iye ilé tó fẹ́ dàrú tọ́lọ̀ ní ẹ̀rí tún ṣe àìmọye ẹntẹ́ksì òye tọ́lọ̀ ní oyé látara ti yín lóríṣiríṣi. Ẹ tún wo ẹ tún fún wa lálẹ́ yìí lóru yìí ẹ fún aládùá ẹ tún tọ́ wa sọ́nà àwọn tí wọ́n dúpẹ́ yìí ẹ tún tọ́ wọn sọ́nà lórí nǹkan tó yẹ ká máa ṣe títí dáadáa. Ọlọ́run nípa àléyìn tẹ̀yìn náà láéláé. Ọlọ́run wọlá àwọn tí wọ́n ń sẹ̀yìn kalẹ̀ àwọn tí wọ́n ń sẹ̀wọ̀n kalẹ̀ dákọ̀ ibà ń ṣe kul huwallahu pẹ̀lú bísímìláì kan fún wọn ibà ń ṣe bísímìláì kan pẹ̀lú kul huwallahu kan fún àwọn tí wọ́n sẹ̀wọ̀n bá wa kalẹ̀. Àdúrà tí àwọn bá wa ní gbà báyìí títí yín náà Ọlọ́run jọ gbà lórí àwọn ọmọ tí yín náà. Bísímìláì kul huwallahu bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Ọlọ́run wa wọlá bàbá wa imam gbogbo àwọn bàbá wa tí ń tẹ̀lé yín láwọn àfa wa ọlọ́wọ́ gbà ọlọ́wọ́ fún àlùbáríkà sí gbogbo àwọn bàbá tí wọ́n ń tẹ̀lé yín pátá. Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lọ tẹ́ bá ṣe ń bọ̀ pátá Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn rìn láéláé. Ẹ dákun ẹ bá ń ṣe ámínà dáadáa fún gbogbo àfa wa ilé tẹ́ ẹ sì fi kalẹ̀ Ọlọ́run jẹ́ máa dé bá dáadáa pẹ̀lú dùnú la hawla wala quwwata illa billah. Wọ́n á fi ti àwọn bàbá wa imam tọrọ fún gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ gbé bàbá wa imam dìde. Àsìkò tẹ́ gbé wọn dìde yìí àsìkò tí bàbá wa imam yìí jáde rárá ni. Gbọ́dọ̀ nígbà tí mo rí wọn lálẹ́ àná tí wọ́n dé lọ́wọ́ mo ní bàbá wa imam ẹ̀yin jáde lásìkò inú àwẹ̀ yìí. Wọ́n ní wọ́n ní àwọn tí wọ́n gbé wọn débi lálẹ́ yìí ó lágbára púpọ̀ ni. Wọ́n pò ipò yìí wọ́n ṣe wàhálà tààrà lọ́jọ́ káwọn orí bi débi lẹ́nìí. Ẹ̀rí pé ẹ ti sóríire àti sóríire lálẹ́ yìí lóru yìí. Ọlọ́run wọlá ìdìde bàbá wa tí wọ́n dìde wá sí ìlú ìlẹ́nu látàná débì. Ọlọ́run gbogbo oríire ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run lẹ́jọ́ dìbànújẹ́ láéláé. Iléeṣẹ́ wa tó gbé wọn bàbá wa wá iléeṣẹ́ náà Ọlọ́run wọlá bí bàbá wo ṣe lọlẹ̀ Ọlọ́run lẹ́jọ́ iléeṣẹ́ náà lọlẹ̀ láéláé. Gbogbo táwọn bàbá wa tọrọ fún gbogbo wa Ọlọ́run bá ní jó rí bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Gbogbo wa á wá ṣe lìíláfí látẹnu bàbá wa náà láti wí. Líláfì ìlú Nàìjíríà àti ilé ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run kó fi wá lọ́kàn balẹ̀. Gbogbo tí ń dà wá láàmú káàkiri Ọlọ́run kó fi wá lọ́kàn balẹ̀. Àwọn olórí wa Ọlọ́run bá ní kọ́ wọn máa ṣe. Bisimilahi li'ilafi bisimilahi rahmanir rahim li'ilafi Quraysh ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabba hazal bayt alladhi at'amahum min ju'in wa amanahu min khawf. Kódà wàláhì tàlá mo fi àwẹ̀ tá a wà yìí mo fi ń búra àwa ìmáàmù mo ń ronú wípé irú program tá a ṣe ń jò ní torí àárí sí last year bó mo tún ti fẹ́ rí bàbá wa ìmáàmù pé sáà ní tún ṣe lọ́dún yìí àwẹ̀ ló sì ti ń parí lọ yìí bẹ́ẹ̀ ni mo rí mẹ́sẹ̀jì bàbá tẹ́ni bàbá ìmáàmù ti dé o mo ní subhan abẹ́ẹ̀ rí nǹkan àníyàn ṣe kí ni o ó jọ ń rìn papọ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà mo gbéra lẹ́sẹ̀ mo ní kó dé tí bàbá ìmáàmù ò pè mí kí wọ́n á gbé wọn ní airport èmi gan lèmi lọ́mọ sábà máa gbé wọn ní airport ń gbà mí mo ló sì wá dùn mí torí airport ni màá kọrí sí direct tí bá ti lọ pàdé wọn. Ọlọ́run bàbá àfisọ́ rẹ̀ sọ yín o fún bàbá wa imam ẹ bá ń ṣe ayatollah kòrìsíyù làkọ́díjà akọ̀mọ̀lẹ̀ yìí láfi fún wọn ẹ̀mí gígùn àtàláfíà ara tí wọ́n fi jíṣẹ́ Ọlọ́run ọba pẹ́ irú àwọn báyìí àgbọ̀rọ̀ tí ìlú sí wọn lásìkò yìí àwọn àbá tó bí wọn àìmọye ọdún wọn lò lo àìmọye ọdún láyé ẹ dákẹ́ bá ń ṣe hámínà fún àwọn bàbá wa nínú àlàáfíà gbọ́n tẹ́ wá dáwọ́lé nì láwọn project tẹ́ dáwọ́lé wọ́n àjókòó wọ́n àsìkò yìí Ọlọ́run bá ní parí rẹ̀ láyọ̀ àtàláfíà bisimilayi ayatollah kòrìsíyù làkọ́díjà ẹ dákẹ́ sẹ́ẹ̀dì bá náwó sí àwọn bàbá wa ẹ bá náwó sí wọn ayatollah kòrìsíyù làkọ́díjà akọ́mọlẹ̀ ìlàfi fún wọn bisimilayi. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. alájọ Tajudeen. As-salatu ala nabi al-karim. Ọlọ́run kò wọ́n ta nabi wa Muhammad. Kọ́lá òrùta wàyí. Kọ́lá ọjọ́ ìní. Kọ́lá ọjọ́ ọ̀la. Kọ́lọ́run kò wọ́n la títóbi al-Qur'an. Àmàbá wa gbogbo ọjọ́ tí ayé bá ń jáyé Ọlọ́run jẹ́ kẹ́ wálẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ wálẹ̀ ọlá nẹ́wà Muhammad ààrẹ ẹ̀ bá sàmì àdúrà gbogbo ọjọ́ láyé tí n bá jí ní òru ọlá pé mi ò sí ní Ọ̀fà lẹ́nujọ́ mẹ́ta wáàsí wọn ni máa ń wá káàkiri lójoojúmọ́ torí gbà míì lọ́sàn-án mo lè máa ka Quran lọ́wọ́ àmọ́ tó bá ti di lóru sàárì gbà mí gan wọ́n sọ pé ó mọ̀ kù ìṣẹ́jú márùn-ún nífẹ̀ẹ́ gbọ́ wá sí tán àìmọye ẹ̀kọ́ lèèyàn kọ́ ní ọ̀dọ̀ wọn. ẹ̀kejì nínú ọ̀rọ̀ bàbá èmi máa ń bẹ lọ́hùn pé gbogbo ọjọ́ tí ayé bá ń jáyé Ọlọ́run jẹ́ kó rẹ̀ wọ́n torí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àlàáfíà ni Ọlọ́run fi àlàáfíà jẹ́ yẹn bàbá ọlá nẹ́bà Muhammad gbogbo wáàsí tán máa ń ṣe fún wa wàláhì tàláhì sùmọ́bìláhì àwọn náà wọ́n máa ń ṣe wáàsí tán máa ń ṣe fún wa àwọn náà máa ń fi ṣiṣẹ́ wọ́n máa ń lo wáàsí yẹn ó ti fẹ́ tó bí ọdún bíi 6 sí 7 àbí jù bẹ́ẹ̀ lọ nísìn every year owó ìran yẹn ní Mọ́kà kìí ṣe ẹ̀ka kìí ṣe ẹ̀méjì kìí ṣe ẹ̀mẹ́ta ni wọ́n rìn mọ́ Mọ́kà ìjọ mi tí Mọ́kà bá ti fẹ́ tán tó ẹgbẹ́ ti fẹ́ tì Mọ́kà wọ́n ní alájájú mo ní kandidate o ẹni yìí ò gbọ́dọ̀ mọ́ lọ o gbogbo ògbà a sì fi àyè kódà gbogbo bí ó bá ṣe bí ẹni tó wọ́n bá ṣe lọ a sọ̀nà rẹ̀ bàbá Ọlọ́run jẹ́ kí ẹ wálé sá àwọn míì tí wọ́n á máa lọ Mọ́kà tí wọ́n máa rán àwọn tí òun ronú páwọn lọ Mọ́kà ni ẹnìkan wà tí ó wà lórí líìsì báyìí kò ronú pọ́n fẹ́ lọ Mọ́kà láíláí wọ́n ń ṣe gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ náà sì ni nínú àwọn ìwà àwọn tèmi rí bí ṣe ń da fún bàbá náà ṣe ń fẹ́ kó da fún yàn ṣàṣà ni ẹni tí ó wà níwájú tí ó mọ̀ wò pé bóyá ẹni tí ó ṣe tó jẹ́ aláàfáà náà kó náà mọ̀ rọ́wọ́ mú àmọ́ títí wọn wàláhì tàlá tẹ̀mítẹ̀mí wọn fi ń ṣàdúrà fún yàn kò sì sí àdúrà tí wọ́n ṣe wàláhì tàlá ìsúnmọ́bìlá tí èèyàn bá fi ẹ̀mí tẹ̀lé àdúrà náà àdúrà yẹn máa gbà àfẹn tó bá ní iyèméjì bàbá gbogbo ojú ọjà yẹn bá ń jáyé Ọlọ́run ní kọ̀ fún yín bàbá ọlá nẹ́bà Muhammad kìnní kan wà Yorùbá ni wọ́n máa ń sọ bàbá ìfẹ́lá òun ìfẹ́lá òun sì ní ikú ní àpò àmọ́ wọ́n kú tì Ọlọ́run jẹ́ ká kú nìsín ọlá nẹ́bà Muhammad ikú tó yá ò ní pa yín bàbá Ọlọ́run wọlé àti gbogbo àdúrà tẹ̀sí fún wa lẹ́nìí èmi ní tèmi èmi mọ̀ pé àdúrà mi gbà
èmi náà gbàdúrà mi gbà ọlọ́run láti òní lọ ọlọ́run jẹ́ ká máa rí gbígbàdúrà ní bàbá àmín. ọlọ́run ní bàbá Muhammad ẹ̀sán wà dùn. bí mo ṣe gbọ́ pé wọ́n ń bọ̀ wá sílẹ̀ yìí Bẹ́ẹ̀. àbá Muslim ló pòsì ẹ̀ bẹ́ẹ̀ mo ní insha Allah náà ti dé tán. èmi ló dé o ẹ̀sán wà dùn. kódà wàláhì tàlá ìsúnmọ́bìlà ó yẹ kí n wà ní Kaduna lónìí bàbá Yasin wà ní Kaduna báyìí mo wá sọ fún pé èmi mo fẹ́ wá sí bẹ́ẹ̀ ni sà tó bá yẹ pé ní wọ́n mọ̀ wọn ò ní gbé mítì sí èmi àwọn náà bá wà níbí lónìí inshàlá lọ́dún tí ń bọ̀ mo mọ̀ pé àwọn náà wà níbí ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó wọlé àtànábọ̀ Muhammad kó wọlé ọjọ́ kan sọ̀rọ̀ rẹ̀ gbogbo àwa táwa ń bì lónìí àánú ọlọ́run tó dé bá wà yìí ọlọ́run ní gbà lọ́wọ́ wa o ọlọ́run ní gbà lọ́wọ́ wa ọlọ́run anábọ̀ Muhammad ọlọ́run ṣàánú wa gbogbo ìrìnàjò tí bàbá wọn mọ̀ lọ dáadáa wọn mọ̀ bọ̀ dáadáa ọlọ́run anábọ̀ Muhammad auzubillahi minash shaitani rajim àmín. lọ́la bàbá wa mo fẹ́ fi àṣẹ wọn mo fẹ́ fi ṣe àdúrà ní àná. ààrẹ chief ààrẹ. auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ilahi ni'matil uyun wa garratin nujum wọ́n ti ké ojú. wa antal hayyul qayyum la ta'uzuka sinna wala nawm ya ilahi galakatil muluk wala agniya abwabahum wa inna babaka maftuhun lisailin wa nanu fakirun sahilun waqifun bi babika wa la tatrudana ahiban matruda min babika innaka ala kulli shay'in qadir اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنال بالعقد وتنفرج بالقرب وتقلب بالأواهب وتنال بالرغائب وصل الأواتم ويستسقى الغمام بالوجه الكريم وعلى آله وصحبه في كل لموة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين. àwọn olùdásílẹ̀ ti pumping concept ọlọ́run dákun ọlọ́run ní kúrú ẹ̀mí yín gbogbo èèyàn ń ṣàdúrà fún yín gbogbo ohun tó ń ṣe fún yín ọlọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀ gbogbo èyí tí bàbá ṣe fún yín ọlọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ànábì Muhammad gbogbo bọ́n ṣe fẹ́ kí àlámọ̀rí yín yóò jẹ́ ọlọ́run dákun kó ọlọ́run ànábì Muhammad ọlọ́run jẹ́ kó dáa jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ànábì Muhammad ọlá gbogbo àwọn èèyàn tí ń jẹ lábẹ́ yín ọlọ́run bá ṣàánú yín jù báyìí lọ la àwọn òṣìṣẹ́ yín gbogbo wọn wà bí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣàdúrà fún yín ọlọ́run jẹ́ kí ẹ jábọ́ láíláí la hawla wala quwwata illa billahi subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi alamin. Thank you very much. Please let's appreciate the time clap. Thank you very much. Your Eminence, Sheikh Muhyiddin Salman, our father, thank you. You are just a father to us. Thank you very much for the sacrifice to come to Abuja. From T-Pumping Council, we say thank you. Please appreciate once again. Thank you, sir. All right. I was corrected. You know, Daddy, when the MD called and said, do you know what is happening, that the chief imam of Offa was coming? In all honesty, the first time I got to know, I've been to Ilorin twice, but the first time I got to know that there's a town called Offa was when there was that robbery incident. You know, it caught the national attention then. And that was when I read about you the first time, when you were calling for calm and peace, that God will intervene. And you are truly a father and you're truly a voice in that part of Nigeria. So when the MD told me you were coming, as usual, I just went to internet, search Chief Imam of Offa. I saw so many names. I saw Muhyiddin, this Salman. I saw Suleiman. I saw Hussein. Hussein is your name too. So that good day, see, I'm right. They spelled the Suleiman differently, and I said, okay, I just picked one that was like this thing. Thank you, you are a father. We read about you, all the work you are doing there, and God will prosper the works of your hands. And Adalegbe Akintayo is your son in Abuja. Just know he is your son. I will look forward to see your door open for us to come. He's a Nigerian. These are the kind of people Nigeria needs. Understand? He's the tribalized man. You can see bringing Muslim, Christians, like that. He's fast. Ramadan, he's fasting. But he eats before in the morning, like every other person.
Understand? Those of us, in all honesty, is a honest man, a very sincere man with an open heart. As close as I am to, I never knew he was a Muslim. Is he a Muslim? A Christian? Because man, I'm fast. He knows everything about Islam. All his friends in the office. Let me tell you what he does in the office. Like this outing is for the Muslim staff, subscribers, and residents. That was just okay. Let me just do this for them. Do you know in the office we have a mosque? In his office in Wuse 2, we have a place where let's clap for him now. Clap. So that's the kind of son you have here. So permit me to say now, from this day henceforth, his name is now Adaralegbe Akintayo Salman. Daddy, what that means is that from this day henceforth, he's now your son. Yeah, you people merge your accounts and use YATM. You spend, he spends. Those of you of telling me, you say I. Those of you against your own, the eyes have it. That you are just fantastic. From the airport yesterday, he was just there. He was just himself. And when you see true great men, they are always themselves. It's the people around him. Shift. Daddy say no. But thank you, all the entourage. Thank you. Let's clap for them. Man. We appreciate you. Thank you very much. Daddy, maybe you're asking, why is T Pompey? The name is the name has really impacted Nigerians very positively. Maybe not this time again. We'll find time when you come to Abuja, maybe in a more relaxed holiday, we'll take you to our site and you see what God is doing through us. His name is Tayo. When he loves pumping money. When he gives money, when he was giving orphans, widows money. So they start saying Tayo pumping money. Tayo pumping money. So that's why we got T Pumping. So thank you so much, sir. So at this time, we have it's also a tradition. We have a souvenir to be presented to our eminence, our respected, the revered Sheikh Muhyiddin Salman. Please, at this time, let me welcome the MD CEO of T Pumping Concept Limited, Mr. Adaralegbe Akintayo, as he steps forward. Just a token from us. On behalf of myself, my family, and the entire T Pumping Concept, we'll present this to you and we'll say thank you for coming. Right, thank you very much, sir. Please, we have food in the next ballroom, just to eat, to kickstart your fast. Just as you are going out to have everything you want to eat, you find it there. To no Baba now, to your entourage that came from Ilorin, let me just go from Kwara State. Let me just offer. It's not in Kwara. Okay, I should stress offer. That guy is from Offa. You are from Offa. When you see Offa. Yeah. You are there doing man, and they went to your village, you ran. All right, our brothers from Offa, let me just say one or two things. That is because many of your sons are here. When they saw it on news, they came in. And all the testimonies I hear about you is just all positive. I have a guy that works with me. His name is Ayo. He's from Offa. So he was the one that told me that he didn't know your name is also Hussein. He was the one that confirmed. He's from Offa guy. I work with him. He's into graphics and all manner of works for me. Understand? Thank you so much for the job. We are into lands and we are selling lands. We do business. Understand? He does the philanthropy. We talk business. So as the event unfolds, which of you came from, you can stay in Offa there and make money in Abuja. Understand? One of our lands we are giving, we have lands in Lugbe, we have in Katampe, we have in Kurudu, Kujukwe, we have lands all over. So, Gozapeya, when you bring somebody, we give you 10%. Understand? So before you go, get our contact.
You can stay there and tell people in Abuja to come and say, they should come with their lawyers. We are sincere, we are open. Look at our documents. If you are convinced, you key. You can stay in offer there. Recommend somebody when he buys, we give you 10%. Are we not good? So that's what we do. So at this time, let me welcome the chief, the man behind this thing. There are two of them, they are twins. And they call them the invisible Abakiaris behind them, Mr. Adalegbe Akintayo. Let me welcome Alhaji Oladipo Babatunde. We call him Dangote. You'll be assisted by his chief coup plotter, Alhaji Fusho. Both of them will give the vote of thanks as we proceed for our food. Let's welcome two of them for the vote of thanks. Alhaji Fusho, please, you escort him. You stand by him to give him morale. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. On behalf of myself, T Pumping Concept as a whole, friends of T Pumping, we all say a very big thank you for coming. May Almighty Allah bless you all. We really appreciate our spiritual father in Islam. We all know that it's not convenient for him to be here, but because of the love he has for us and the love of Almighty Allah, he is still here with us. We really appreciate you. Jazakumullahu khairan. He told me he was supposed to be in Ogbomoso as of yesterday night, and he cancelled the program just because of T Pumping Concept program. We really appreciate it. We appreciate it a lot. May Almighty Allah bless you more. وَرَّفَعْنَهُ مَكَانًا عَلِيًّا. Assalamu alaikum. Sallu ala Nabi Karim. We sincerely appreciate all our fathers here. When we went to the airport and met with our chief imam, I was trying to observe some things from him. So, because this will be the first time I'm meeting him personally, but I've been hearing much of his cases. So, but what I was observing before we got to the hotel, I was telling myself, so Imam is just simple man like this. So may Almighty Allah continue to bless himself. We really appreciate your coming, and we give glory to Almighty Allah for making this occasion perfect. I wish you a safe journey back to your destination, and I wish everybody Jazakumullahu khairan jazaa. Thank you so much. All right, thank you. With the closing vote of thanks, I think we are just done. One of you said I should. You told me that he just whispered to me that how do you Daddy, some of your boys in your entourage, they mean business. You understand? He just told me how far with the number. Okay, our official number, call it any time of the day, even 24 hours is. You see, they brought up their phones. That's the official office number. Are you there now? Okay, 090. That is the official number. 090. Those of you that can 54 68. Just write T Pumping Concept. That's the official number. Call anytime. Any inquiry you want to make. If you have brothers here in Abuja, the ones abroad, and they want to buy genuine land, they can call. They should go with their lawyers, come and see our documents. If they are convinced, then we are good to go. So at this time, the revered, esteemed Sheikh Muhyiddin Salman, Chief Imam of Ofa, thank you very much. So at this time, we'll excuse you as you take your leave while we go, the rest of us will go to